Hello, Emia. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. What's up to like? Muslim. One year, Jerry. Ebi staff Now, òdodo sí wọn. Wọ́n bá wa oníkùrá ló máa ń gbólóhùn kan ló wà fún ìjà àdé àm. no about the kind of open. Òdodo ti ojú wọn ìdáàbòbò àtẹ. Àyàfẹ́ tí wọ́n bá èso orí ikú ayé àtàkì àmọ̀ tó fẹ́ fi àtìlẹ́ ńlá rẹ̀ lọ sí bàtà ìfọwọ́ tó mọ̀ tó fẹ́ fi àìsàn. Òdodo ti wọ̀n wípé aláàbùrú làwọn everybody kò bára bù wọn. Ṣé àmẹ́tọ́wà Mahama ó ní káàdì àdókòó àdáàrí ìbàdàn àti wọ́n yóò ti kò náà. Àrẹ́bìnrin pé gbogbo tó bá mọ̀ pé wọn ti gbà má ti fún wọn láti ṣe. Ìgbàgbọ́ ohun tí àwọn ti ṣe láàbùrú Ẹ̀rọ̀tàn tó dá sí pé àwọn ò lè gbarú ẹ̀ lọ́rọ́ wọn fi hàn gbogbo ayé sí ìpàlàmù. Bẹ́ẹ̀ni. Tó dé pé ẹjọ́ tà ń ṣe láti bí ọdún mẹ́rin láti jàmẹ́ sọ̀rọ̀ púpọ̀. Ọ̀rọ̀ dẹ̀ ti ọ̀fẹ́ àti mí gan-an. Mo ti tú ìtópọ̀ náà ṣeré wọn. Ẹ̀rọ̀tàn. Now. Hello. Ìfìnà so ohun tí wọn bá ti padà yí ẹjọ́ yìí lé wa lórí lọ́nà tí a lérò. Dáadáa. Ó jà sọ fún yín pé ọjọ́ tí mo lọ sí Sontu èmi ni mo rí pẹtíṣàn tí Yusufu kọ. Ẹ now. Mo lè lókun àwọn tó ka jẹ táyé pé wọ́n da kéèsì yẹn nù ní. Màláì. Wọ́n bá ráìsì. Dáadáa. Àwa yìí ilé wa lórí pé ìwọ̀n tí ẹ sọ ń pa òun irọ́ tẹ pa nípa òun èlò wọ́n ṣe náà nìyẹn sẹ́yìn tó fẹ́ ṣe nìyẹn. Ẹni pé kéèsì Sontu yẹn títí di sí nǹkan wọn kò sí ìmọ̀. Kódà wọn sẹ́yìn tí wọ́n sì mi dàárọ̀. Wọ́n dẹ̀ ti send invitation sí lẹ́gbàá. Àbálò àfá ìdùnmáàmì. Orúkọ àwọn méje ló wà níbẹ̀. Àwọn méje yẹn wọ́n fẹ́ báǹsì lórí. Wọ́n sì láti jáde ẹ̀jẹ̀ ká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Ẹ kí wọ́n kọ́ tó lọ ṣe ó lọ forúkọ mi sínú watch list ó forúkọ mi sínú watch list. Ọlọ́run tó fẹ́ láàyè tó fẹ́ ṣe gbígbàdúrà ṣe lẹ́kẹ̀lì ibi mo kọ́kọ́ lọ kọlu. Bàbá bu aya wọn. Lọ́sọ̀ kálíkẹ̀ yìí ni wọ́n kọ́kọ́ gbé ní sílẹ̀ àbámá wí. Dáadáa àwọn ti máa negotiate. Ṣùgbọ́n Ọlọ́run fi ń hàn wọ́n pé kò sí lẹ́yìn wọn. Ẹ kí ní kọ́rọ̀ máa pọ̀ mo kàn fẹ́ já àwọn èèyàn sọ̀rọ̀ kan ní pé fídíò tí wọ́n ṣe ní last court yẹ lọ kò yàtọ̀ sí èyí tí wọ́n tún lọ ṣe lénìí nípa Save Your Soul International School tí wọ́n ń gbé kiri. Ẹ rí wípé èèyàn dáadáa tí ó wà lábẹ́ àìkíní ìdíjẹ́nà kàkàkí ó sọ̀rọ̀ kan nípa Save Your Soul pé Save Your Soul àwọn nǹkan báyìí ṣẹlẹ̀ ń bẹ̀ wò ó dẹ̀ tó òdodo ní pé Save Your Soul International School a ti gbọ́ wípé wọ́n ti negotiate wọ́n ti fẹ́ tà. Ẹni tó dẹ̀ fẹ́ rà ní pé òun máa yórúkọ padà wọ́n ní yọ kó jọ kó má kó bá ṣírí àwọn kó má yórúkọ padà. Tó bá máa rà kó máa lórúkọ Save Your Soul. Ní ẹ̀dẹ̀ òun ṣe máa wá ara wa. Ẹ̀mú tó ń fẹ́ fi ṣe. Ẹ̀mú bóyá òtẹ́ẹ̀lì lòun fẹ́ fi ṣe. Bóyá òun fẹ́ fi ṣe ilé aṣẹ́wó. Bóyá òun fẹ́ fi ṣe ọjà. Ó lè sọ ni ó máa bá lọ. Ẹ wá ní kó máa jẹ́ Save Your Soul yẹn tó ń lè ṣe. Ibi yẹn ni kàkàkí dọ́gbọ́n sọ fún wọn jẹta tí wọ́n fẹ́ torí ẹ̀yà wèrè. Wọ́n wá lọ lè fídíò tí wọ́n ti rìkọ́ọ̀dù láti October 2024 lójú ayé Àmírù Àjàlá. Báwo ni tẹ̀kọ́ fídíò yẹn tí mo wù sí àti fọ́tò kúta? Àmírù Àjàlá padà wá sáyé ni. Ó yà mí lẹ́nu. Ẹgbẹ́ ló ti padà wá sáyé. Ó ṣe déédéé ọjọ́ tí wọ́n lọ kóòtù tí mo gbé wọn lọ gbẹ̀yìn. Pé ọjọ́ tó lọ kóòtù yẹn wọ́n yọjú sínú wọn wọ́n lọ kóòtù o. Ìtawọ́dúró sígbà kan ṣe tán ní kóòtù ọjà kóòtù yẹn pẹ̀lú àdúrà Àjàlá.
wọ́n ń kọ́ tó irú ẹ̀ náà ni wọ́n tún ṣe fún iná ní last court yìí pé kí ló ṣe wọ́n last court pé wọ́n ẹ ti kú ọ̀nbẹ kan tó lóye ibẹ̀ láwa yìí o pélé wa. èèyàn tó bá kù tó bá ń gbà wọ́n gbọ́ ó ní tọ̀hún mọ̀ kó máa kú ní fèrè kò lẹ́ni lálẹ́ ìjà náà wọ̀ bàbá máa lè kò lè gbọ́n wọn láyé ó sàtúnlẹ̀ wà láyé kò lè gbọ́n wọn láyé ẹ báyìí tún gbà wọn gbọ́ wà láyé wọn tọ̀hún lè gbọ́n wọn láyé àgọ̀ ló máa kú sí àgọ̀ ló máa kú sí láyé àgọ̀ ni ẹ báyìí tún gbà. bàbá Sheikh Adam wọn kọ́ wa láàrinfín àmì tó bá yájú sí ẹ tó tọrọ àrinfín jẹ́ kó fìlì ẹ̀. èèyàn bá ga ńlẹ̀ Yorùbá tí bá ń ṣe dáadáa ó lórí kì í A and B tó bá ga tí ń ṣe dáadáa agùnṣe kíni o àgùntà sọ́ọ́lù nígbà bá kọjá ààyè kíni yẹ agùnmá nìyí